Mo kí gbogbo ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire, mo kí lọ́kùnrin lóbìnrin, mo kí lọ́mọdé lágbà, mo kí gbogbo ẹ̀yin baálẹ̀ baálẹ̀, ẹ̀yin lọ́balọ́ba, paramount ruler, pàápàá bàbá wa onírìṣà, ọba Adéyẹyè ẹni ìtàn, Ògúnwùsì, Ọọ̀ni tilé Ifẹ̀, kábíyèsí o. Wọ́n dẹ̀ kí gbogbo ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire pé a kú oríire tí ọba wa tuntun Alaafin Oyo, ikú bàbá yèyè, pé ìgbà wọn yóò tu gbogbo ìlú lára o. Ìgbà ilé wọn arójú, àwọlé ilẹ̀ Yorùbá aráyè, a ò ní rógun nílẹ̀ Yorùbá, èdè kò yédè kò ní wọlẹ̀ Yorùbá, Ọlọ́run á ṣe wá lọ́mọ ìyá ara wa. Mo fi àkókò yìí fẹ́ la gbogbo wa ní òye wípé gbogbo ẹni tó bá já síwájú ká máa gbà fún wọn, pàápàá wọn ọba wa. Ọmọdé bá ọba Rashidi Oluwo sọ, ó ní tinú mi ni máa ṣe. Àgbàlagbà bá ọba Rashidi Oluwo sọ̀rọ̀, ó ní tinú mi ni máa ṣe. Ọkùnrin ìlú, obìnrin ìlú, ọba ìlú, ìjòyè ìlú, wọ́n bá sọ, ó ní tinú mi ni máa ṣe. Ọ̀sẹ̀ tó kọjá lọ́hùn mo jẹ́ kó yé àwọn èèyàn wa tí mo bá sọ̀rọ̀ wípé wọ́n ń pe kinní kan ní ẹ̀sìn Awọ́rò. Ẹ̀sìn Awọ́rò náà ni ọba Oluwo Rashidi tó lọ ṣe ní ìjẹta níbi tán ti ń gbadé fún Alaafin Oyo ọ̀wọ̀ adé, kábíyèsí o. Kí dìndín ọba Ìwó, ẹ̀yin ọmọ Ìwó, mo kí yín ẹ kú sùúrù lágbára Ọlọ́run. Ẹni tó máa ba orúkọ ìlú Ìwó jẹ́, Ọlọ́run Lédùmarè á bá wa bomi sùúrù fún. Tọ́lọ́run bá dé bá wa bomi sùúrù fún, ohun tí ó yẹ kó ju ẹni tó bá fẹ́ bà ìlú Ìwó jẹ́ tó yẹ kó rí, Ọlọ́run Lédùmarè á jẹ́ kó ju ẹ̀ rí. Ẹ̀sìn kan kò ju tí ọba Oluwo Rashidi ṣe ní ọjọ́ tó ń ṣe ayẹyẹ ìgbadé tí ọba wa ikú àbáyèyè Alaafin Oyo ọ̀wọ̀ adé. Ọlọ́run Lédùmarè kò ní gẹ́kẹ́nì kankan wa kó ṣerú ẹ̀sìn bẹ́ẹ̀. Olórí ọba Ìwó, aṣíwájú Ìwó, ó torí ìjẹkújẹ, ó so yangan mọ́dì, ó sọra ẹ̀ di aláwàdà ẹ̀dìyẹ. Nínú ọ́ní àti jù wọ́n lolúwo bá lọ, àìtó ló bá bọ̀. Ó tún wá darí wálé nísìnyí, ṣẹ́rí pé kò tún wá jẹ́ nǹkan nílẹ̀ ibi tán ti bí ẹ. Ọwọ́ adẹni tó ń dúró láàrin èrò, gbogbo àwọn tó tẹ̀lé ẹ lọ kò ríbi jókòó. Tí baálẹ̀ tó nìde lórí àga fún yẹn bá jẹ́ alánìkànjọpọ́n, onímọ̀tara ẹni nìkan, kò yẹ kán nìde fún. Ó wá hùn nísìn, kò sẹ́ni tí mọ́ńdàlá òun ṣe bọ́ ní ẹgbẹ́ ẹyẹlẹyẹ ń wọlé. Òun ò dẹ̀ ṣe wọlé àwọn sọ́tàní ẹ̀, àwọn tó fi jẹ olórí kìíní. Ó yẹ kó tẹ̀lé wọn lọ sílẹ̀ Àwùjọ, wọn bá ní òun ṣe ń bẹ̀. Ibẹ̀ yẹn àpèjẹ àwọn tó ń wé, àwọn tó gẹ́ dàsúkì kankan, àpèjẹ wọn ló yẹ kó máa lọ, kò yẹ kó wá sí àpèjẹ àwọn lọ́balọ́ba Yorùbá, torí kì í ṣe ọba Yorùbá. Ọba Yorùbá òun ni ọba aláṣẹ, igbákejì òrìṣà. Òun dẹ̀ sọ wípé ọba aláṣẹ àròlé Elédùmarè lòun. Ṣètìrí kó yàtọ̀ síra wọn. Aṣọ funfun àtàṣọ dúdú mi ò rò pé ó yẹ kó bára wọn mu. Ó wá hùn láti wà láwùjọ. Ẹlẹ́dẹ̀ ó fẹ́ wá sáwùjọ lékèlékè. Ṣẹfẹ́ rí báwọn lékèlékè aláṣọ funfun wọ́n ṣe yára wọn sọ́tọ̀, ọmọ lọ́balọ́ba wa. Mo fi àkókò yìí mo fi dúpẹ́ lọ́wọ́ bàbá wa onírìṣà, ọba Adéyẹyè, Ògúnwùsì, Ọọ̀ni tilé Ifẹ̀. Ẹ̀mí yín máa gùn, kọrin kése ló ń rẹ̀yìn ayé, òrògùn ló ń rẹ̀yìn malẹ̀, Ifá ló ń rẹ̀yìn ẹnìtẹ̀. Ẹ ti rẹ̀yìn gbogbo àwọn ọ̀tá yín ní kọ̀kọ̀, ní
ní gbangba ohun burúkú á máa ṣẹlẹ̀ sí wọn, wọ́n máa ṣẹ̀sìn ni. Torí pé ó jọ mí lójú, ó yà mí lẹ́nu. Ẹ wo bí bàbá wa Ọ̀nìrìṣà ó wá sí ibi tí wọ́n ti ń ṣe ayẹyẹ tí tán ṣe lọ́yọ̀ọ́. Ó tún kó àwọn èrò lẹ́yìn. Ẹ wo bó ṣe yẹ wọ́n. Ẹ wo ẹni tó wá ń wá yẹ̀yẹ́ ara ẹ̀, ẹ wá wò bó ṣe yẹ ẹ́ lẹ̀ fún. Ó yẹ ẹ́ lẹ̀ fún ọba Rashidi Oluwo. Ó ti ṣe lọ́wọ́ mo sọ